Ẹ káàbọ̀ sí orí ètò wa lónìí. A sì dúpẹ́ pé ẹ darapọ̀ mọ́ wa. Ṣé ẹ ti rí fídíò tí a fẹ́ fi wọ̀nyí? Ẹ bá wa wò ó pẹ̀lú àkíyèsí bí a ṣe ń ṣàgbéyẹ̀wò ìtàn pàtàkì kan tí a sì ń ṣí àwọn kókó kan síta tí ọ̀pọ̀ ènìyàn lè má tíì mọ̀. Kí a tó bẹ̀rẹ̀, ẹ jọ̀wọ́ ẹ fi ìfẹ́ yín hàn sí ìkànnì wa nípa fífẹ́ràn fídíò yìí, kí ẹ sì ṣe alábàápín èyí tí òyìnbó ń pè ní subscribe. Kí ẹ tún tan ìkìlọ̀ notification sílẹ̀ kí ẹ má bàa pàdánù àwọn ìtẹ̀jáde wa tó ń bọ̀. Ní báyìí, ẹ jẹ́ kí a wo fídíò náà pọ̀ kí a sì rí ohun tó ṣẹlẹ̀. Ẹ káàbọ̀ padà sábàlá àkójọpọ̀ ìròyìn wa níbi tá a ti máa ń mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan òjọ̀kan lórí kí lóhun tó ń ṣẹlẹ̀ lápá àwọn òṣèré ń tíátà, àwọn gbajúmọ̀ nílùú, àwọn olórin, àwọn bẹ́ẹ̀. Kí ló ń ṣẹlẹ̀ lágbo bẹ̀hùn? Tá a máa ṣàkójọpọ̀ gbogbo ẹ̀ tá a ti máa mú wá sí etí ìgbọ̀nyín. Ẹ má gbé kúrò bẹ́ẹ̀ rárá. Ẹ jáde máa ká lọ ká máa mú àwọn ìròyìn wá fún yín lọ́lọ́kan òjọ̀kan. Ibo ni mò ń gbé yín rè lọ́jọ́ tòní? Kí ni ohun tí mo tún mú wá o lọ́jọ́ tòní? Ẹ jẹ́ nǹkan mu. Ẹ̀yin ará ìpínlẹ̀ Èkó, gbogbo ẹ̀yin olùgbé ìpínlẹ̀ Èkó, ọ̀dọ̀ yín ni ti kọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́ tòní o, torí pé Igbákejì Gómìnà tí í ṣe ọ̀gbẹ́ni Obafemi Hamzat nǹkan mà ló ní ìròyìn kan fún yín o. Ẹ súnmọ́ mi níbí o, ẹ súnmọ́ mi níbí. Kí lóhun tí bàbá sọ? Igbákejì Gómìnà Ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Obafemi Hamzat mà ló sọ̀rọ̀ tó sì ń gbà àwọn èèyàn ìpínlẹ̀ Èkó lámọ̀ràn. Kí lóhun tó sọ? Ó ní ẹ wò ó, mò ń rọ̀ yín, mò ń bẹ̀ yín, ẹ má fi ìdá bí 40 ìyẹn 40% inú owó oṣù yìí o, ẹ má kó lé owó ilé ìgbé, pé àwọn àgbàlé ilé tó dàbí ẹni pé ó kọjá ipá àbí ó kọjá agbára wa, pé bọ́ọ̀lù yóò ti mọ gbowó tásẹ̀rẹ̀ tó sì jẹ́ wípé owó ilé rẹ̀ gan ó ju owó iṣẹ́ tí ń gbà lọ, pé ohun tí ò tọ́ tí ò sì bójúmu ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí táwọn dé lónìí, àwọn ti gbé pẹ̀lú àwọn òbí àwọn gbé pẹ̀lú àwọn èèyàn ní kò sóhun tó burú bẹ́ẹ̀ o. Ẹ má jẹ́ kí àwùjọ tàn yín jẹ o. Ìwọ gẹ́gẹ́ bí ọ̀dọ́ o, ó ní wò ó, bágbára rẹ ò bá gbalé tó ṣe tó dáa, ó ní wò ó, bó bá jẹ́ pé ó dúró ti àwọn òbí rẹ bí wọ́n bá ń gbé ni o, kọ́ ọ̀yà àtàkù bẹ́ẹ̀ o. Ó bá sì jẹ́ wípé òwò àtẹ̀yàn lẹ́jọ̀ mọ́ pínlẹ̀ gbé pé ẹ ṣàrí wípé ó fi gbogbo owó oṣù rẹ̀ ń kọ́ ó fi gbalé tán. Ẹ̀yin èèyàn ìpínlẹ̀ Èkó, ẹ̀yin náà, àwọn èèyàn lábẹ́ comment section náà ni wọ́n tẹnu mọ́ pé ilé wo náà ni ó wá rọrùn gbà ní ìpínlẹ̀ Èkó, àbí bàbá mọ ohun tí wọ́n ń sọ, nítorí pé kíni ilé ò ṣe kọlù ní ìpínlẹ̀ Èkó, pé kíní àwọn wọn kọjá nǹkan ni ò, pé ń tó yẹ ká ẹ bá wa gbójúmọ́ náà níbẹ̀ àwọn láńlọ́ọ̀dù nǹkan bí wọ́n ti gbé owó ilé wọn kan, bí wọ́n ti gbé wálẹ̀ o, tí ó mú kí ayé rọrùn fáwọn olùgbé Èkó. Ìsìṣẹ́ pé owó ilé ọ̀hún kan yóò mọ gara sí nígbà gbogbo. Lálọ́mọ́kẹ́ Igbákejì Gómìnà wa tó sì jẹ́ wípé òun fúnra rẹ̀ nǹkan ń díje dupò gómìnà ìpínlẹ̀ Èkó lọ́wọ́lọ́wọ́ náà ló mú kí ó máa gba àwọn èèyàn kan, àwọn olùgbé ìpínlẹ̀ Èkó lámọ̀ràn wípé ẹ dákun dábọ̀ o, ẹ rí wípé ẹ fi gbogbo owó oṣù owó tá ń pa wọlé nǹkan, ẹ rí ká ẹ fi gbogbo rẹ̀ nǹkan o gbà lé tán, torí pé ẹ fẹ́ gbé inú ilé gidi. Ó sọ̀rọ̀ hùn lórí iléeṣẹ́ ìròyìn Nàìjíríà Info, ó ní kò sóhun tó dáa bíi kéèyàn mọ̀ bá àwọn òbí rẹ̀ gbé, ìwọ̀nba tó o bá sì rí tó ń pa wọlé kọ́ mọ́ tọ́jú rẹ̀, kọ́ mọ́ fi ṣe àwọn nǹkan kan míì. Ó ní yàtọ̀ sí pé èèyàn ń gbalé, owó oúnjẹ ń bẹ́ẹ̀ o, owó aṣọ ń bẹ́ẹ̀ o, owó ọkọ̀ ń bẹ́ẹ̀ o, àwọn ọmọ ó jẹun, aya ó jẹun, ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn lókù tó fowó rẹ̀ ṣe. Pé bá ti wá da ìdá bí 40 ìyẹn 40% nínú owó oṣù wọn tó ti dà lé orí ilé, pé kí a
lókù nínú owó náà. Bàbá wa túbọ̀ sọ̀rọ̀ ó ní àwọn síbẹ̀ ó ní àwọn gẹ́gẹ́ bí adarí lórílẹ̀-èdè Nàìjíríà pé àwọn rí pé àwọn túbọ̀ sapásagbára àwọn ṣe ohun tó yẹ káwọn ṣe o láti rí wípé àwọn mú ìdàgbàsókè kan bá ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà o kí ayé lè rọrùn fún àwọn olùgbé rẹ̀ pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkó pé bọ́rọ̀ ajé bá ti dà tó sì jẹ́ wípé bóyá àwọn aráàlú ń kọ náà ni wọ́n rí owó gidi gbà wọlé gẹ́gẹ́ bí owó oṣù pé ìyá yóò rọrùn fún ní kálukú ẹni bá máa gbalé yóò rówó gbalé ẹni ó bá sì gba èyí tó bá tún ju agbára náà pé yóò rówó ṣe ohun tó yẹ kó ṣe. Kí lohun tí àwọn èèyàn tún sọ lábẹ́ ìròyìn ọ̀hún o ẹja ti jọ̀gbọ́n méjì mẹ́ta nínú rẹ̀. Ẹnìkan rèé torúkọ rẹ̀ jẹ́ Glory Augustine ó ní there is no modest house in Lagos except you want to stay in the slum. Èmi bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Juliet Chiamaka sọ wípé where he wants see modest apartments is he not aware that a lot of people can no longer meet up and are relocating back to the village. Èmi bẹ́ẹ̀ torúkọ rẹ̀ jẹ́ Odi Nelson sọ wípé abeg make person define the modest this man is talking about. Is it a house constructed with zinc with drainage water flowing around, or those face me, I face you? Shouldn't the man issue be regulating landlords and agents with outrageous rent? Ẹ̀yin tèmi ẹ̀jẹ̀ ń kó bẹ́ẹ̀ ní kíákíá kí lóhun tí mo tún rí gbámú ò lójòpó Australia kódà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun mà ló fìdí ìròyìn kan múlẹ̀ o agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà ọ̀gbẹ́ni Abíọ́dún Ọ̀jẹ́lábí ló fìdí ìròyìn kan múlẹ̀ wípé ṣé rí kọlù tó wáyé o ìyẹn lọ́jọ́ kọkàndínlógún ọjọ́ Wednesday oṣù tí àwọn àánú rẹ̀ yìí kọ pé kódà o Davido báyìí náà ni wọ́n fẹ́ ṣekú pa ni wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́ni rẹ̀ tẹ́ ò bá gbàgbé pé ní àná òde lọ́jọ́ Wednesday ọjọ́ kọkàndínlógún náà ni àwọn ọmọ tọ́ọ̀gì àwọn ọmọ bọ́ìsì àwọn ọmọ ògbóró ń kọ náà mà ní wọ́n ń ṣèkọlù sí ààfin Àtaọjà nílùú Òṣogbo lásìkò tí Gómìnà Ademola Adeleke ń kọ tóun ti Davido àti àwọn ọmọ rẹ̀ náà kọ̀ọ̀kan lásìkò tí wọ́n pẹ̀rà tí wọ́n sì ṣàbẹ̀wò sí ààfin sí Àtaọjà nílùú Òṣogbo kò pẹ́ púpọ̀ náà ni ìròyìn ṣíyọ wípé ìró ìbọn lọ́tún ìró ìbọn lọ́sì kí lohun tó ṣẹlẹ̀ àmọ́ ṣá agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀hún ló wá fìdí rẹ̀ múlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ìkọlù ọ̀hún kọ̀ ẹni wọ́n gbé dìde láti kọlù Davido fúnra rẹ̀ láti mú balẹ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé àwọn ẹ̀ṣọ́ ààbò rẹ̀ wọn ò fààyè gba àwọn ọmọ bọ́ìsì àwọn ọmọ tọ́ọ̀gì ọ̀hún láti rọ́nà wọlé sí Davido lára. Ó jẹ́ kó di mímọ̀ wípé ọ̀kan nínú àwọn ọmọ tọ́ọ̀gì bọ́ìsì ọ̀hún kan tó jẹ́ gbajúgbajà Adébáyọ̀ Taoreed ṣùgbọ́n tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí small rugged nǹkan náà ni wọ́n pe ó léwájú tó sì jẹ́ wípé òun náà ni ó takú pé àfikún òun kò súnmọ́ ibẹ̀ ó ní ṣùgbọ́n ká tó fọ̀ nítorí pé wọn ò fààyè gbà ó làwọn tó kù náà bá ya dé o kí ni ká tó fọ̀ hàn ní wọ́n máa ti túbọ̀ ńlẹ̀ rẹ̀rẹ̀ tó sì jẹ́ wípé ìròyìn padà fìdí rẹ̀ múlẹ̀ pé ìbọn òun kan ló padà ṣekú pa ọkùnrin ẹni 60 ọdún kan tó sì jẹ́ pé nígbà tí wọ́n fi gbé arákùnrin ọ̀hún dìgbàdìgbà ó di ilé ìwòsàn pé kódà ṣe ni wọ́n padà kéde wípé bàbá náà kọ ló ti jáde láyé òṣèlú láàánú. Ìròyìn wá ń jẹ́ kó di mímọ̀ wípé Davido gangan náà ni wọ́n fẹ́ mú balẹ̀ lásìkò ìkọlù náà kì í ṣe pé bóyá sábàbí àbí nǹkan kan pé wọ́n mọ̀ọ́mọ̀ gbé ogun ọ̀hún dìde ni o wọ́n mọ̀ọ́mọ̀ ṣe kọlù ni o ṣùgbọ́n orí ló kó Davido yọ. Àwọn èèyàn sọ̀rọ̀ kí lohun tí wọ́n sọ ẹnìkan rẹ̀ tó lókàn rẹ̀ jẹ́ Chigozie ó ní his only offence was that he advocated for free and fair elections. Èmi bẹ́ẹ̀ tó lókàn rẹ̀ jẹ́ Rosemary sọ wípé politics is not a child's play. You have to be strong in all ramifications. Ẹlòmíì torúkọ rẹ̀ jẹ́ Ọmọ́tẹ́núọlá sọ wípé it is so unfortunate that someone died in the process. Tó ẹ̀yin tèmi ẹ wò mo kú òun bẹ́ẹ̀ kíákíá ni mo bá tún gbàròyìn mìíràn mú kí lóhun tí mo tún bá ń bẹ̀ ẹ ti mọ̀ gbọ́ zazuzẹ̀ náà mà ló tún sẹ́ẹ̀tì kámẹ́rà ló tún fọ̀rọ̀ léde o kí ló tún sọ nípa Poco Lee ni o ẹ ti mọ̀ gbọ́ látàrí ọ̀bá gbàgbé pé ní kò pẹ́ náà ni ìròyìn ṣúyọ wípé Poco Lee nǹkan o náà ni wọ́n ti gbé sí àtìmọ́lé lórílẹ̀‐èdè UK nítorí pé wọ́n fi ẹ̀sùn ìfipábánilòpọ̀ kan ọmọkùnrin ọ̀hún tó sì jẹ́ ọ̀pọ̀lọpọ̀
ló ti ń jáde láti àkókò náà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí o Sazuzẹ Ọmọlálọ́mí Portable òun náà kan ló ti dá sí ọ̀rọ̀ náà àmọ́ ṣe ni Portable ní tirẹ̀ ń pé Poco Lee nǹkan pẹ́ ní Benin tí kì í sì ṣe ẹni rẹ̀ pé ẹni tó bá sì ṣe bí nǹkan pé dandan ni o kí ibi ó bá ó ní bí Poco Lee ṣe wà pé kódà kò tí ẹ̀ ran òun lọ́wọ́ rí kò ṣoore kan fún òun rí pé àti pàápàá Ọlámídé Bàdó náà ni ẹni tó dàbí ẹni pé ó gbé ọwọ́ òun sókè o ní indọ́sítírì orin ọ̀hún o tí kì í sì ṣe Poco Lee pé wọn ò tẹ̀ ráǹfààní kankan jẹ lára Poco Lee bó ti lè hùn ó kéré mọ́ kódà ó tún sọ ó ní Wizkid nǹkan pé ọlọ́dún kan bẹ́ẹ̀ tó jẹ́ pé òde pa gbogbo àwọn ọ̀pọ̀ tó sì jẹ́ pé Wizkid nǹkan ó mọ̀ ìyàwó fóun mọ̀ ní owó tí ń lọ bí $100 tán yanyan lọ́nà bíi 15 náà ló gbà ìyàwó ọ̀hún fóun tó sì jẹ́ pé Poco Lee ń tirẹ̀ pé ṣe ló mà kó gbogbo owó ọ̀hún lẹ̀ tó sì jẹ́ pé bí ọ̀nà 6 nínú ọ̀nà 15 eléyìí tí Poco Lee tí Wizkid yà fóun kan mà ní ó kó lè lọ́wọ́ lẹ́ni bí ní Poco Lee o ẹni bí kódà Sazuzẹ tún ṣe ó ṣe débi wípé ó mọ̀ ti fi ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Poco Lee ọ̀hún ó mọ̀ ti fi dá orin kódà ó ti fi kọrin tuntun síta ẹ wo ẹ̀yin tèmi nù fọ́nrán fídíò eléyìí tí Sàsú fi léde lójú òpó rẹ̀ ẹlẹ́tì rí yùn ẹ̀rì níbi tó ti fi ọ̀rọ̀ ọ̀hún kan níbi tó ti fi dárin tó sì ń pe Poco Lee nǹkan kì í ṣèyàn ire rárá kí lóhun tí àwọn èèyàn sọ ní tiwọn ẹnì kan rèé torí kan rẹ̀ jẹ́ Godspower ó ní Portable is always looking for who to help him, but who has he helped? Ẹlòmíì ìtọ́jú rẹ̀ jẹ́ Felix Nathan sọ wípé Portable red flag is that he always find a way, even in problems, to keep being relevant online, even at the detriment of somebody's life. So, ẹ̀yin tẹ́mi kò jù báyìí lọ tí àtúnkò wá fún ọjọ́ ti tòní ìtókù títí gbà mìíràn nígbà tẹ́mi àti yóò ti jọ máa ní àǹfààní àtijọ́ pàdé tàtijọ́ máa fojúkojú kó tó dìgbà náà ayọ̀ báyìí àti àlàáfíà nìmi àti yóò ti jọ ríra o orúkọ mi ò kú yí padà Ọmọlọ́lá aya Babalọ́lá náà ni mo jẹ́ ó dìgbà.